Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam, Ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́ fẹ́ni kankan wa. Nígbà tí mo ṣe fídíò níjọ́ sí lórí bàbá wa Mufuty gbogbo ìlú Ìlọrin, bàbá wa Sheikh Faruk Oníkíjìpá, ẹ rí pé mo sì ń sọ pé àbí sanra sọ́pọ́ọ̀tì ẹni tí bàbá sọ nígbà náà ni. Mo ti sọ fún wa pé kì í ṣe pé mo support èèyàn ṣe máa wà láyé tí ò ní máa ṣe àwọn mistake díẹ̀. So alhamdulillah, bàbá fúnra wọn ti wá jáde, wọ́n ti wá bẹ gbogbo wa pé ká má bínú. Jẹ́yàn láyé yóò jẹ èèyàn bí a bá fẹ́ yọ kẹ́yìn sọ́lọ́hun ọ̀rọ̀ àtúnwájáde àtúnsọ ẹni bẹ́ẹ̀ náà pọ̀ ọdẹ àmọ́kù nǹkan mi jẹ. Gbogbo ẹ̀yin tí ló bá ń bí o tọ́ pé èmi náà lẹ́ ń gbìjà yìí pé àgbàfẹ́ẹ̀sì kò yẹ kó wí bẹ́ẹ̀ ibi àgbàfẹ́ẹ̀sì o kò yẹ ká gbàfẹ́ẹ̀sì kó wí adúrú tó léye. Mo á sọ fún yín lónìí, èmi náà mo tún bá yín sọ̀rọ̀ yìí pé èyí tí mo wí iṣẹ́ mo á tẹ̀lé yín pé kò lọ bẹ́ẹ̀ mo kò jẹ èyí tó bá jẹ́sẹ̀ Ọlọ́run foríjì mi, èyí tí bá ń bí ẹ̀yin náà ẹ foríjì mi, ẹ jára nǹkan mi, ẹ jára nǹkan mi. Ẹjẹ́ àná nǹkan mi torí Ọlọ́run ẹ̀dọ́gẹ̀ẹ́sẹ̀ ẹ̀farabalẹ̀ ilé kéwìlẹ̀ wẹ̀ fara yín balẹ̀ o. Ẹjẹ́ àná nǹkan mi tá a fẹ́ rán mẹ́sì pọ̀ dáadáa tá a fẹ́ ṣe mẹ́sì wà yí pọ̀. Ipe ìyìn táwọn sọ ó da àwọn kò jẹ, ìyẹn ni wọ́n ń pè ní olórí gidi. Téèyàn bá ń sọ pé olórí láyé, ká tó lè sọ pé lágbájá yìí ó tó ṣe olórí, ẹ kọ́kọ́ wo sàkún ẹ̀, ṣó ní làákàyè, sórí ẹ̀ pé ṣó nágbékalẹ̀ ọ̀rọ̀, ṣẹ́ni tó ṣe olórí ni. Tẹ bá wá wo bàbá wa Sheikh Faruk Oníkíjìpá yìí, ẹ rí pé olórí dáadáa ni máa ń ṣe bẹ́ẹ̀. Ẹ rí pé nígbà tí Wasiu Ayinde náà tí ó ń sọ pé àwọn àfa ń ganu, bàbá yìí náà ló jáde nígbà náà pé ẹ̀yin àfa ó dẹ̀ má bínú, Sheikh Faruk Oníkíjìpá Ọlọ́run ní jó bàjẹ́ fún yín o, Ọlọ́run sì ní jó dàrú fún yín. Pẹ̀lú ògo t'Ọlọ́run, èyí tẹ́ wá ṣe yìí ó ń jẹ́ kí ìfẹ́, èyí tẹ́ tún wá ṣe yìí ó jẹ́ kí ìfẹ́ yín kó tún pọ̀ ní ọ̀dọ̀ àwa ọ̀dọ́, torí pé àìmọye àwọn ọ̀dọ́ mi tó jẹ́ pé oníwà àbàjẹ́ ni wọ́n tẹ́lẹ̀, wọ́n wá ń lo ọ̀rọ̀ yẹn láti lè fi ṣe kí ni o, láti lè máa fi hùwà àbàjẹ́ wọn. Àmọ́ nísìnyí tí bàbá ti wá sọ yìí, mo wá fẹ́ wo ibi tó ti ní o gbọ́ ìgbọ́kúgbọ́ mọ́, tó ti fẹ́ máa ṣèṣekúṣe. Ó yàtọ̀ sí àwọn àáfàá kan, òpònú àáfàá. Kò sẹ́dá kan tá a lè bẹ̀rù láti sọ̀rọ̀ fún mọ́, torí pé kí ni gbogbo wa yìí àkú ní làákàyè mọ́. Ẹ̀yin kan náà lẹ máa ní tó bá ti ṣe kíní kan ó wù sùúlù ó ti wà lákàsẹ̀ kejì ó ń gbọ́ sákàsẹ̀ kẹta, akásẹ̀ ọ̀bọ̀là ń lọ láti jọ ìjọ ìta èdè. Ẹ fún wa ní tẹ̀sùbẹ̀ yẹ máa lọ sá aláàkàn aláàpá láìláìlọ́lá ó ṣe òṣùlù ní kí ni ń jẹ́ òṣùlù. Ẹ yé tàn wá mọ́, ẹ yé ṣe kí ni, ẹ yé tàn wá mọ́. Ẹ wá mú káwí ókè gbogbo òṣùlù àsìkáàrù tẹ́ ẹ̀ ní ká máa ṣe tá à ń ṣe ń gbogbo ìgbà yẹn, ókè kò tó sọ wípé kọ́lọ̀ ń jọ kó fún wa níyàwó tiwa mọ́, àfi ká máa lọ sàsọ́mọ gómìnà olè ọ̀kánjúà, ó máa sàsọ́mọ gómìnà. Ẹ ó dá nígbà tẹ́ wá ṣe lé tẹ́ ẹ sọ jákujàku ìtàn tó wá ń kọ̀rẹ́ tí tẹ́ ẹ náà ní gbọ́. Ó dá ẹjẹ́ àjọ sọ láàrin ara wa, ìwo nínú àwọn èèyàn tí yóò jẹ́ kọ́mọ ẹ̀ lọ kéwú lọ́dọ̀ ẹ̀yìn àfàmọ́ lóbìnrin. Àìmọye àfáà míì náà tọ́mọ kéwú wà lọ́dọ̀ ẹ̀ ó ti bá gbogbo ọmọ ilé kéwú sùn tán. Àwọn olórí ibú àfáà ẹ wá ń dọ̀tí àfáà ẹ̀ ní jèrè. Gbogbo ẹ̀yin àfáà tẹ́ ń dọ̀tí àwọn àfáà. Àwọn kan gbé iṣẹ́ Ọlọ́run dání tí wọ́n ń sọ̀rọ̀ òdodo, tí wọ́n ń kọ́ ọmọ ní kéwú lóòótọ́. Àmọ́ ẹ̀yin àfáà kan ti ba àfáà jẹ́, ẹ̀yin kan náà lẹ́ẹ̀ máa lọ bọ́ ọmọ kéwú sùn. Ọmọ kéwú tán ní kẹ́ ẹ kọ́ ẹ̀ ń bá wọn sùn. Ẹ̀yin kan náà lẹ́ẹ̀ máa sọ wípé nǹkan kan ń dúnnú igi. Náà wọ́n wá ń fẹ́ kọ̀rẹ́ẹ̀tì yẹn wá ní kán má kọ̀rẹ́ẹ̀tì nítorí pé wọ́n fẹ́ jáṣẹ́ yín. Àwa mú káwí ìdíọ̀tì kan nínú ìlú Ògbómọ̀ṣọ́, ó wá lọ gbé caption kan wá, ó fi ń bú ìmọ̀ọ́mù ìlú Ògbómọ̀ṣọ́. Ó sì pé ẹ lọ́mọ Ògbómọ̀ṣọ́, Ayọ̀bámi Yusuf wá lọ gbé caption Nàkíbù Làṣẹ̀ráàfù, ó wá gbé sẹ́gbẹ̀ẹ́ kan, ó wá ń sọ wípé ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ market, ẹ rí pé lè kú lọ́pọlọ. Wọ́n ń bú ìlú yín, wọ́n ń bú ìmọ̀ọ́mù gbogbo ìlú yín,
ìwọ tún wá fi ń ṣàwẹ́wà gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run níjó bàjẹ́ fún wa lóòótọ́ kò sẹ́ni tí ó dáa tán ìgbà míì tí bàbá wa mọ́mọ́ Ògbómọ̀ṣọ́ tó bá rí pé nǹkan wọn sọ yìí ó kù díẹ̀ káàtó lẹ́sẹ̀kẹsẹ̀ wọn correct ara wọn so wọn ń ṣe èèyàn kan tó jẹ́ pé àṣẹ máa wá sọ pé àfi kó correct ara ẹ lọ́rọ̀ yàn àfi kó ṣe gbá lọ́rọ̀ yàn irọ́ o bàbá wa mọ́mọ́ Ògbómọ̀ṣọ́ ń ṣe èèyàn bẹ́ẹ̀ wọn sì ní dárúkọ èèyàn kọ̀ọ̀kan yìí náà lẹ́ máa sọ pé lágbájá ló ń bá wíta mẹ́dùn ló ń bá nígbà tó wéjọ òwe ti lágbájá ṣé kò jáde tó ní igidike ẹ máa tẹ̀síìrì máa tú tó dé ẹ máa bẹ̀rẹ̀ sí ní wíwòrò ẹ máa sọ yánmayànmá ẹ máa polówó oògùn ẹ máa ṣe kíní kan ṣé àwọn kìrìsìtẹ́nì ò ṣoògùn jù yín lọ ni babaláwo tó ní oògùn gan wọn ṣoògùn jù yín lọ ẹ̀yin kí lẹ ní ẹ máa wá pariwo oògùn ní o ẹ ṣoògùn o ẹnìkan ẹ má ṣoògùn kẹ ẹ ṣoògùn o ṣoògùn làáfà ń polówó ni àbí kùránì àbí tíra àtúwá kò wá sọ̀rọ̀ oògùn lásán ẹ sà sí ọmọ ọlọ́mọ kó ya wèrè àṣẹ gbogbo ọmọ olówó tó ń ya wèrè àṣẹ ilẹ̀ ń yà wọ́n wèrè yẹn àfà àṣẹ ilẹ̀ ń yà àwọn ọmọ olówó tí wọ́n ń ya wèrè àṣẹ ilẹ̀ ń yà wọ́n wèrè torí kẹ́ ẹ lè fọ́mọ wọn kò dá ẹrù àtúbọ̀tán ìwọ tó gbéṣẹ́ aburú sọ́wọ́ ìrọwọ́ àtúbọ̀tán kílẹ̀ ń lé tó bẹ́ẹ̀ ẹ máa wá jánu mo ti sọ kò bókú ọ̀rọ̀ àti mú dání gbogbo wa àfáà tó bá sọ pé kò sí bó ṣe ga tó á já gbogbo sliver ọrùn ẹ wálẹ̀ kò sí bó ṣe ga tó torí ẹ gbogbo ìwọ àfáà tó fẹ́ jáde máa sọ̀rọ̀ ṣọ́lá àkáyé ohun tó o sọ síta gbogbo ẹ̀kọ́ ni ká máa wá ṣe jọ yanyanyanyanyan ẹyẹ bá ìsìláàmù lójú jẹ́ mọ́ Ọlọ́run ti kó àwa kan dìde tẹ́ ẹ bá wò pé kàbísọ̀ra nìkan kọ́ o àti tó ti pọ̀ ńlẹ̀ débi pé tó jẹ́ pé ẹ̀yin tẹ́ ẹ pé ráyìn lágbàlagbà àfáà yìí àti wọ ọ̀dọ́ àfáà la fẹ́ máa tákù Ọlọ́run kó jọ kó má ṣaláì ṣàánú wa àwọn bàbá wa Kàmọ́lì wọn ṣe bẹ́ẹ̀ àwọn bàbá wa Muhyiddin Ajani Bello bàbá yìí Ọlọ́run tún bàbá wa kẹ́ wọn ẹ gbọ́ gbogbo wáàsí dáadáa tí wọ́n ṣe kán tó kú ìwọ náà fẹ́ lè sọ ní wáàsí yín Ọlọ́run kó jọ kó má ṣaláì ṣàánú wa kó dúró tì wá kó wà pẹ̀lú wa bàbá wa Mufuty Dihar bàbá wa Sheikh Faruk Oníkíjìpá happy birthday to you sir long life and prosperity ìgbà ọdún kan ni I really appreciate your conclusion today pé mo kó o jẹ wà. jẹyàn láyé yóò jẹ èèyàn bí a bá fẹ́ yọ kẹ́yìn sọ́lọ́hun ọ̀rọ̀ àtúnwájáde àtúnsọ ẹni bẹ́ẹ̀ náà pọ̀ ọdẹ àmọkù nǹkan mi jẹ. gbogbo ẹ̀yin tí ló bá ń bí o tó pé èmi náà lẹ ń gbìjà yìí pé àgbàfẹ́ẹ̀sì kò yẹ kó wí bẹ́ẹ̀ ibi àgbàfẹ́ẹ̀sì o kò yẹ ká àgbàfẹ́ẹ̀sì kó wí adúrú tó léye mo á sọ fún yín lónìí èmi náà mo tún bá yín sọ̀rọ̀ yìí pé èyí tí mo wí sẹ́ mo á tẹ̀lé yín pé kò lọ bẹ́ẹ̀ mo kò jẹ èyí tó bá jẹ́sẹ̀ Ọlọ́run foríjì mi èyí tí bá ń bí ẹ̀yìn náà ẹ foríjì mi ẹ jára nǹkan mi ẹ jára nǹkan. láì ohun tó ń pè láṣíwájú gidi ni Ọlọ́run sì ní jó bàjẹ́ fún yín àti gbogbo àwa tí ń já sí wípé àṣẹ tẹ̀lé òdodo Ọlọ́run ní jó bàjẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa Ọlọ́run ní jó dàrú fún wa gbogbo wa lápapọ̀ kò ní burú fún wa o Kabisora TV kò sí nínú pé kó ba tèèyàn jẹ́ o àmọ́ wọ́n tó bá ti ṣe àṣemáṣe a jẹ́ kó yí ẹ pé eléyìí tó ṣe yìí ó kù díẹ̀ káàtó ànábì Muhammad kọ́ wa bẹ́ẹ̀ kọ́lọ́n kó jọ kó má ṣàlàyé ṣàánú wa bàbá wa àmọ́ mú gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ ṣéwù ọlọ́màjò bàjẹ́ fún yín o bàbá wa ọba Gandhi Afọlábí Orúmọgẹ̀gẹ̀ kábíyèsí kò ní bàjẹ́ fún yín o gbogbo ẹ̀yin bàbá wa ní rọ́bìtọ̀ ní àyímọ̀ Ọlọ́run níjó bàjẹ́ fún gbogbo ẹ̀yin bàbá wa o ní gbogbo Nàìjíríà pátápátá Ọlọ́run níjó bàjẹ́ bàbá wa Mufuty wọ́n ti bẹ gbogbo wa ẹjọ́ ẹjẹ́ á jẹ́ kó tán síbẹ̀ ẹ sì já jẹ́ kó die down síbẹ̀ Ọlọ́run níjó bàjẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa o salamu alaykum.